Sorry, the rate tí àwọn travelling agents fi ń ba ayé àwọn èèyàn jẹ́ these days, especially wọ́n lo opportunity pé bí economy wa ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà táwọn èèyàn fẹ́ jápa wọ́n fi ń ba ayé àwọn èèyàn jẹ́ sí bó dẹ̀ fẹ́ tú àṣírí wọn. Because lady kan post program tí travelling agent kan ṣe lórí one of our popular radio stations ní Ìbàdàn. Lẹ́dí ẹ̀dẹ́dẹ́ torí pé rédíò yẹn jẹ́ elétò popular, ọ̀gá olórin kan ló ní rédíò yẹn, ìkan náà àwọn olórin wa lónìí, ó ti yé bẹ́ẹ̀ mi fẹ́ dárúkọ radio station yẹn. Ó ní torí bẹ́ẹ̀ ló ń ṣe fọ́ sọ́wọ́ travelling agent yẹn bẹ́ẹ̀ wọ́n wò pé ìgbà tó yẹ pé radio station yìí ẹni tó ní radio station yẹn ò kì í ṣe èèyàn yamayama, so kó tó lè allow lu àwọn èèyàn báyìí wá sí radio station yẹn definitely wọ́n wà legit, wọ́n gbowó lọ́wọ́ ẹ̀, wọ́n gba ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù lọ́wọ́ ẹ̀ kò ní kankan. Wọ́n dẹ̀ sọ tèmi gẹ́gẹ́ bí program ẹ̀ bí ó sọ̀rọ̀ post ẹ̀ tí wọ́n ní tí ẹni yẹn tí ò bá rí visa àwọn máa dáwọ́ ẹ̀ padà, wọ́n dá nǹkan padà. And bí ọ̀pọ̀lọpọ̀ àwọn agent yẹn ṣe máa ń ṣe nìyẹn, wọ́n ti fi ba ayé ẹlòmíì jẹ́. Ọmọ mi àwọn òbí ẹ̀ ti ta dúkìá torí bẹ́ẹ̀, ọmọ mi ga ti lọ gbé dúkìá àwọn òbí ẹ̀ ta lẹ́yìn torí bẹ́ẹ̀, ọmọ mi gbogbo iṣẹ́ tó fi ọjọ́ àárọ̀ ẹ̀ ṣe ni wọ́n gbà lọ́wọ́ ẹ̀, àwọn dẹ̀ ń fi ṣe fàájì kiri. Kí báwọn náà dẹ̀ sì máa ń ṣe tán bá bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn báyà Ọlọ́run jẹ́ kó jẹ́ wọn lọ́wọ́ láàrin ọdún márùn-ún tó ti bẹ̀rẹ̀, wọ́n rí èèyàn méjì jàjà ṣe visa fún wọn. Èèyàn méjì yẹn ni wọ́n máa rí edit document kíní visa wọn, wọ́n máa rí edit date yẹn, wọ́n máa backdate, wọ́n máa post, wọ́n máa fi save àwọn èèyàn. Mi dẹ̀ lè blame radio station tí wọ́n lọ because kíní yẹn náà ni wọ́n máa kó fún radio station bá sọ pé òun fẹ́ mọ eligibility wọn, wọ́n náà máa kó fún, wọ́n ti rí edit kíní yẹn, wọ́n ti backdate ẹ̀. Radio station mọ̀ pé irọ́ ni wọ́n pa fún ìyẹn lọ. Lẹ́yìn yẹn tí wọ́n bá wá kótó tí wọ́n bá fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó yà approach ẹ̀, wọ́n máa ní má wọ̀ọ́yì ó sọ ìgbàkanwò kan. Àwọn kan tẹ̀ tó wá parọ́ wípé tí ò bá ti rí bẹ́ẹ̀ àwọn máa dáwọ́ ẹ̀ padà lóòótọ́, ṣùgbọ́n nígbà tí ò bá wá ṣe tán wọ́n ní non refundable ni owó yẹn. Àwọn máa ń pèdè kan wọ́n ní bàbá àwọn kọ́ ló wà ní embassy tó fún yàn ní visa pé $50 visa. Ẹ̀jẹ̀ wá wo ọmọ tó jẹ́ pé ó yáwó tàbí táwọn òbí ẹ̀ yáwó ni, ẹjọ́ ẹ̀yin yẹn ẹ̀dẹ̀ bẹ̀rù Ọlọ́run, ẹ̀dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Then another thing wípé àṣírí bẹ́ẹ̀ sọ fún wọ èèyàn, mi sọ pé kò dá kéèyàn jápa o. Ọ̀pọ̀lọpọ̀ countries tí wọ́n ń fi lọ́yìn yẹn tó jẹ́ wípé ìyà tó wà níbẹ̀ ju ti Nàìjíríà lọ. So kó tó di pé o máa gba ọ́fà yẹn lọ́wọ́ wọn, try láti béèrè lọ́wọ́ èèyàn bíi méjì mẹ́ta tó mọ̀ pé wọ́n tó ní òye ayé jù ẹ lọ. O lè má sọ pé wọ́n ló ń lọ, o lè parí pọ̀ ọ̀rẹ́ ẹ̀ ni pé ẹjọ́ o. Owó kan lè lọ Google ẹ̀ pé kọ́ńtì gbélé báwo ni bẹ́ẹ̀ ṣe rí. Ìyẹn tún lọ. Torí ọ̀pọ̀lọpọ̀ agent mi tó náà ń ṣe document gan ni ò ní passport tó dé airport. Now so wá rí àṣírí mo ẹ sọ mẹ́rin pé sórí owó ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó tó ń gbà lọ́wọ́ yẹn, so mo wípé embassy country tó ń lọ kọ́ ló ń gbowó yẹn lọ́wọ́ wọn, àwọn làwọn ń jẹ owó yẹn. Gbogbo owó tí embassy country tó ń lọ tó máa gbà nínú owó yẹn, kódà àwọn gan kó tó máa san fún àwọn tó máa ní kó owó submission lọ́tọ̀, òun owó submission kò lè ṣe owó submission country kankan nílé ayé yìí tó wọ 500,000. Tèmi mọ̀ ọ́ mi wàá lè sọ bí àwọn tó á increase báyìí bọ̀ tèmi mọ̀ tẹ́lẹ̀ mi rò pé a rí, mi wàá mọ̀ bí a US, Canada, Germany ti wá increase bọ̀ tẹ́lẹ̀ mi rò pé ó tó 500,000. Ìwọ náà wàá wo agent rán kó lọ mú 5M wa, mo ti rí agent tó charge ọ̀rẹ́ mi fún France ní 5M. Nínú 5M yẹn ẹ wá béèrè tí ó lè fi 1M ṣe submission kan, no, gbogbo nǹkan tó kù àwọn ló ní, kò sẹ́ni tó ń gbà lọ́wọ́ wọn, wọ́n dẹ̀ ní kó lọ máa mú ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó wá. Ẹ bá àwọn èèyàn bẹ̀rù Ọlọ́run, wọ́n dẹ̀ mọ bí Nàìjíríà ṣe rí, ẹ̀dẹ̀ ń ṣe yẹn fáwọn èèyàn, kì í ṣe pé ẹ fẹ́ fowó yẹn push ẹ o, kì í ṣe pé ẹ fẹ́ fowó yẹn ṣe ọwọ́ kú dúró fẹ́nìkan nínú ilé, ká tẹ̀ ní pé wọ́n fẹ́ fowó yẹn ṣe ọwọ́ kú dúró nínú ilé pé kí wọ́n lè fẹ́ ní visa o lọ mú yẹ báyìí wá 50-50 and 100% ó sọ sẹ́ńpé yẹn dá, but ẹ̀yin gan mọ̀ pé 50-50 ni, kì í ṣe pé ẹ fẹ́ bá push ẹ bá push ẹ, kì í ṣe pé owó yẹn máa dá padà tó wọn bá fún ẹ̀jẹ̀ gba owó yẹn lọ́wọ́ ẹ because kì í ṣe pé ẹ̀ ń sanwó nínú ilé ẹ fowó yẹn push, but torí pé and àṣírí tí mo fẹ́ kẹ́ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn báyìí ni wọ́n tún ní wọ́n ń fi nǹkan báwọn èèyàn sọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ wọn mo pinnu wọn ò ní dùn fún àṣírí tí mo tú, kí ṣe gbogbo agent ló ń ṣe o, but mo ti ní èèyàn bíi 3-4 gan tó yẹ pé àwọn agent yẹn ti fẹ́ sọ lórí burúkú ní sàkánì mi gan, táwọn tẹ́tọ́ rí report fún mi, èmi àtún tó bá ti gbowó lọ́wọ́ àwọn èèyàn yẹn tán àtún relocate. Àwọn mi ń ṣe bẹ́ẹ̀ báyìí àwọn kéékèèké tí wọ́n ṣẹ̀ jáde school tó wọn license rẹ̀, àwọn náà ti dé agent mi ò ní passport ní wọn, àwọn lọ gba office wọ́n fara balẹ̀ gbá àwọn èèyàn láti gba owó yẹn jọ píàn kangara wọn ni ẹ̀rí wọn mọ́. Àwọn èèyàn bẹ̀rù Ọlọ́run, owó tí àwọn kan fi ẹkún kó kalẹ̀ ẹ̀yin fi ẹ̀rín gbà, tẹ́yìn ò jìyà Ọlọ́run ẹ̀rọ táwọn ọmọ yín ni. Bíbélì sọ pé àwọn bàbá jẹ èso àjàrà ẹ̀yin dẹ̀ ń ká àwọn ọmọ, irú nǹkan tó ń ṣẹlẹ̀ lé. So advice yìí máa give fún àwọn èèyàn ní wípé mi sọ pé gbogbo agent ló ń ṣe o, kó o tó bọ́ sọ́wọ́ àwọn agent
kọ agent dáadáa yẹn fi ara balẹ̀ wá olóòótọ́, àwọn olóòótọ́ sì wà. Èmi ò kì í ṣe agent, èmi agent but pé àwọn olóòótọ́ wà. Farabalẹ̀ má jẹ́ kárí ẹ̀ máa gbọ̀n tó bá ti gbọ́rọ̀ UK sétí, ọ̀rọ̀ Canada sétí, ọ̀rọ̀ America sétí, ọ̀rọ̀ South Africa, Germany, Australia sétí, má jẹ́ kì í ṣe kárí ẹ̀ kọ́ máa gbọ̀n. All calm down, you understand me? Tó bá ti calm down, fi ọgbọ́n ṣèwádìí irú èèyàn tẹ́ni yẹn jẹ́. Ṣé ẹni tábẹ́rẹ́ inú kùn ń dì ní? Àwọn kan wà tí wọ́n jẹ́ olóòótọ́ pọ̀ wọ́n pọ̀. Gbogbo agent tó jẹ́ olóòótọ́ mi rò pé wọ́n pé 10%. Mi rò pé wọ́n pé 10%. Ó rí ẹ̀ kó tó lè dé agent máa sọ pé ok, mo fa 50% of owó tí mo charge ẹ wá, tó kù bá jáde máa fún ẹ. Ó rí ẹ̀. A máa sọ pé kó gbowó sílẹ̀ ni. Torí agent bá ní sọ pé àkọ́kọ́ yẹn bá sọ pé kó gbogbo owó tó ń charge sílẹ̀. Kí lóun tó bẹ́ẹ̀ ṣe document kó tó mọ̀ pé bàbá scammer ni yẹn, number 1 yẹn. Number 2, eléyìí gan tó bá ń béèrè fún 50% of owó charges yẹn, bàbá scammer ni. Yes, because ó kàn jẹ́ pé àwọn èèyàn náà lóòótọ́, ẹlòmíràn wà lóòótọ́ tó máa fún visa tán kò ní sanwó olówó. Wọ́n ẹ lè make agreement náà, ó lè make agreement kó dẹ̀ ní ọ̀rọ̀ legal something àbí kílẹ̀ yín èèyàn sọ kílẹ̀ rí sí ẹjọ́ ẹ jẹ́ ká gbèrò kalẹ̀ kílẹ̀ yín rí sí. Then kò sí ceremony kan lọ́rọ̀ travelling as long as wọ́n pé kì í ṣe pé bàbá agent kankan ló wà ní embassy tó máa fún ní visa. If it's what you self can just go online wá country tó ń lọ wo requirement wọn, nǹkan táwọn náà ń ṣe nìyẹn. Kì í ṣe pé bí wọ́n ní ẹnì bàbá kan sí embassy tó máa bá wọn stamp ẹ̀ fún ẹ. No, àwọn náà ò ní bàbá kan síbẹ̀. Gbogbo owó tó ń gbà lọ́wọ́ yẹn kẹta àwọn náà máa ń ṣe bí wọ́n máa lọ online country ni wọ́n máa wò pé ok àwọn country wo ló easy láti wọ̀ báyìí, kí ni nǹkan tí wọ́n ní nínú requirement wọn. Wọ́n náà dẹ̀ wo àwọn gbogbo document wọ́n request fún, wọ́n náà dẹ̀ lọ farabalẹ̀ wá document yẹn. Mo ti ní ọ̀rẹ́ bíi méjì mẹ́ta tó yẹ kó fún àwọn ni wọ́n tó student visa UK fún àwọn tí wọ́n lọ sí internet tí wọ́n dẹ̀ gbogbo requirement wọn láì bọ́ sọ́wọ́ agent kankan because agent ti sọ ọ̀pọ̀lọpọ̀ lórí burúkú. Mo ní ọmọ mi tó gbé ilẹ̀ bàbá ẹ̀ta pé dẹ́n pé tóun bá dé abroad òun á dalẹ̀ mi padà, òun àjà kókó ràn lédè ni. Àwọn bàbá dẹ̀ fi kanra ṣépè fún kí wọ́n dẹ̀ mọ̀ pé kó lè dá fún family lòun náà ro ó miscalculate ni. So àbí kí lẹ́yìn èèyàn náà rí sí ọ̀rọ̀ yìí, kí nìyẹn lè ṣe téèyàn fi ní bọ́ sọ́wọ́ àwọn agent gbogbo yẹn? Ẹ jọ̀ọ́ ẹ fi orin hàn lábẹ́ comment section. This is Ajomade. Bye for now.